gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìn bó ń bí. Kamari, mama sẹ́yìn bó. Kamari, má sẹ́yìn bó ń bí. Kamari, mama sẹ́yìn bó. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Masọ̀yìnbó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Òun ló ń wà níbi tó ń mí níbí. Òun náà là kọ síbẹ̀ yẹn. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà ó ti jẹ́ tiyín. Ṣùgbọ́n ẹ wá nílò láti dáhùn ìbéèrè 10. Kẹ́ má sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá. Kẹ́ ẹ dẹ̀ mọ òǹkà yín ló bá tán. Lẹ́yìn ìbéèrè 10 kẹ́ máa kówó lọ lé lókù. Oṣù ti pé nìyẹn. Kòkó ti so. Ṣùgbọ́n tẹ́ bá wá fi èdè míì kún èdè Yorùbá tó wó yín lọlẹ̀ gan-an tó bá ti lè dé ẹgbẹ̀rún lọ́nà 10 a máa ní kẹ́ máa lọlé kẹ́ máa mú lọ. Ṣùgbọ́n tẹ́ bá sọ pé mo sì ní àwọn ìbéèrè lẹ̀ ẹ jẹ́ kí n dáhùn wọn tẹ́ bá ń dáhùn wọn tẹ́ ń gbà á oyún yín á máa tún máa lọ sókè sí i. Ó ṣeé ṣe kẹ́ẹ̀sì dé ẹgbẹ̀rún lọ́nà 100 àbí ó di fálé bí owó yín bá ṣe bí ìbéèrè yín bá ṣe kúlẹ̀ tó. Ó yá kí lórúkọ yín? Orúkọ mi ni Olúwabùsáyọ̀mí Ọlọ́run lọ́ba. Ọlọ́run lọ́ba lóòótọ́. Bẹ́ẹ̀ni. Olúwa ṣeun. Olófòfó wà ń bí o ọ̀rẹ́ yín ni olùbádámọ̀ràn yín ni tẹ́ bá ń ṣì á máa yọwó á tún máa ràn yín lọ́wọ́ lóòrèkóòrè. Níbo lẹ ti wá? Mo wá láti ṣé ibi tí mò ń gbé àbí ibi tí mo ti wá? Níbi ibo lẹ ti wá gangan? Láti ìpínlẹ̀ Èkó. Ìpínlẹ̀ Èkó lẹ ti wá? Níbo lẹ ń gbé? Ìpínlẹ̀ Èkó. Náà lẹ ń gbé? Bẹ́ẹ̀ni. Ó dáa. Iṣẹ́ wo lẹ ń ṣe? Aṣaralóge. Aṣaralóge. Ẹ ń tọ́jú tó mú fún yàn? Rárá. Èwo? Àwọn aṣọ tó ti rán sílẹ̀ làwọn ń tà. Aṣọ tẹ́ ẹ wọ̀ yìí ń sìn irú ẹ̀ lẹ ń tà? Bẹ́ẹ̀ni. Ẹ̀yin lẹ ń rán? Rárá. Aláràtúntà nìyí? Bẹ́ẹ̀ni. Ó dáa ẹ fẹ́ wá jẹ gbẹ̀lẹ́gbẹ̀ owó yín ni kí n má sọ pé ẹ fẹ́ wá jẹ torí ó ti di tiyín náà. Ìgbà lẹ ti bẹ̀rẹ̀ sí ṣe aláràtúntà aṣọ ìgbàlódé yìí? Ó ti pé bí ọdún 6. Nísìnyí kí lẹ̀ ń ṣe kó tó dìgbà yẹn? Mi ò ṣe nǹkan kan. Bẹ́ẹ̀ni. Ẹ kọ̀ jókòó sílé? Mo ń kàwé, mo ń ṣe oríṣiríṣi. Ìwé wo lẹ kà? Kí lẹ kà nílé ẹ̀kọ́? Mi ò láǹfààní láti sọ ní orí ètò yìí. Ó jẹ́ nǹkan àṣírí ni àbí kí ló dé? Kò kí ń ṣe nǹkan àṣírí àmọ́ mi ò rò pé ó pọn dandan kí n sọ. Ó wù yín láti má sọ? Bóyá. Ó dáa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ níbi lẹ́bẹ̀ẹ́ tán ti mọ́lẹ̀ jẹ́ ẹ mú ìbéèrè. Ìbéèrè kélòó? Ẹ jẹ́ kí n wò. 270. Kí ni 270 ní Yorùbá? Ìgbálé ní àádọ́fà. Àádọ́fà ni 110 o. Ẹ dúró. 200 ní igba. 220 ní okòólénígba. Èwo ni Bẹ́ẹ̀ni. Èwo ni iṣẹ́ ẹ lè sọ̀rọ̀ ni ẹ wá ní? Bẹ́ẹ̀ni. 240 ní òjìlénígba. Kàmàrógún. 40 lé ní igba. 260 ní ọ̀tàlénígba. 60 lé nígba ìyẹn ni pé 20 lọ́nà 3 lé nígba. 280 ní ọ̀rìnlénígba. Ẹ wá máa ṣe ọ̀rìnlénígba dín 10 ní 270.
ọ̀rìnlénígbadín. Mi ò ní ọ̀rùn o, ọ̀rìn. ọ̀rìnlénígbadínmẹ́wàá. Ó jẹ́ 1,890. 270. Ó yá, kí ló sọ? Kí ni Yorùbá ń pè ní kẹtẹ? Kété. 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 Ẹ mọ̀? Bá mi yọ, ẹ pẹ̀lẹ́. Ẹ tí gbọ́ tó bá sọ pé àmọ̀ràn bí ní Ọ̀yọ́, agbékété lérí. Ó ń bi wá pé ṣóko là ń lọ ní àbódò. Kété ní nǹkan tẹ́ lọ fi ń pọnmi lódò. Igbá tẹ́ lọ fi ń pọnmi lódò ní kété. Ẹ pẹ̀lẹ́. Owó sì kù síbẹ̀. 500 sì wà ń bẹ̀ fún yín láti kó lọlé. Àbí? Ìbéèrè kélòó? Jẹ́jẹ́ wo? Irinwó lé ní ọ̀kànlélọ́gbọ̀n. Ọ̀kàndínlọ́gbọ̀n. Ṣé kí n sọ? Kí ni Yorùbá ń pè ní òtóǹporo? Òtóǹporo. Òtóǹporo. Ẹ mọ̀? Mi ò gbọ́. Bá mi yọ. Ó ti kù 250 náírà fún yín. Òtóǹporo ní nǹkan tó ṣe iyebíye fún àwọn ọdẹ. Ẹ pẹ̀lẹ́, ẹ wá láti ilé ọdẹ. Rárá. Ìdílé kí lẹ ti wá? A kì í ṣe ọdẹ ní ìdílé mi. Kí lẹ ń ṣe? Ẹlẹ́sìn ni àwa. Ẹ̀sìn kí ni? Ẹ̀sìn. Ó dáa, ẹ mú béèrè mi. Ẹ jẹ́ n wò. 207. Ìbéèrè 2,700. Mo mọ̀ọ́mọ̀ máa fún yín ní àwọn òǹkà yẹn nítorí mo fẹ́ kẹ́ jowó. Ó dáa bẹ́ẹ̀. Sọ ọ̀rọ̀ mẹ́jọ tí a lè yọ jáde láti inú. Ṣé mọ̀ pé púpọ̀ nínú àwọn ọ̀rọ̀ ilẹ̀ wa ní Yorùbá yìí àti ẹ̀yà ara wa láti rí púpọ̀ nínú wọn. Bí àpẹẹrẹ, tẹ́ bá ní ara, èèyàn lè ní ara kéèyàn lára kó sanra. Èèyàn lè kíyèsára, to be careful. Àbí? Èèyàn lè kanra. To transfer aggression. Má kanra mọ́ mi. Irritation. Ó kanra. Kí wá ní ọ̀rọ̀ mẹ́jọ tí a lè yọ jáde láti inú tó ní inú nínú? Tínú bí. A lè sọ pé ọ̀gbẹ́ni yẹn fẹ́ràn láti máa bínú. Mi ò sọ pé kẹ́ ẹ sọ gbólóhùn. Ẹ kàn fún mi ní àwọn ọ̀rọ̀ yẹn nìkan. Èèyàn lè bínú. Ìkíní nìyẹn. Ìbínú ìkíní. Ìrínú gbọ́rọ̀ sí. Ìkejì. Inú ni bí ni. Inú ẹni bí ni, inú ni bí ni. Ìkẹta. Ó kù 5. Onínúure. Onínúure. Ó kù 4. Onínúure. Ṣé onínúure ni? Bẹ́ẹ̀. Ó yá, ó kù 4. Ó yá, a máa yọ o.
Mo ti dárúkọ mẹ́rin. Nínú àbọ̀. Mẹ́rin nínú mẹ́jọ. A máa yọ̀. Inú ilé. Màá fún yín inú ilé. Inú ọgbà. Rárá. Ṣé kí n fi ilé ẹyọ kan? Bóyá. Lè finú hàn èèyàn. Ìfinú hàn ni. Ìfinú hàn ni. Ó kù méjì àbí? Ẹ jẹ́ n fún yín. Màá fún yín lẹ́yọ̀ kan. Ṣé mo rin bàbá KSA? Ṣé kí n kọrin kan fún yín tó ní inú nínú? Ẹni Ọlọ́run bá dá lẹ́jọ́ tó lóun ò gbà tó ń fa. Tó fà kékeré. Fapájánu. Ń fapájánu. Ó kẹyọ̀ kan. Èèyàn lè dinú. Kí ni dinú? Kí ènìyàn jẹ́ ẹni tí kò kì í sọ̀rọ̀ síta. Kó máa dinú. Mo mọ̀ọ́mọ̀ fún yín ni o. Ẹ ṣé. Ó yá, ẹ fún wọn ní ìbéèrè. Ìbéèrè kelo? Irinwó lé ní 400 and. Irinwó lé ní àrùndínláàdọ́ta. Mo mọ̀ọ́mọ̀ fún yín ni. Ẹ ṣé. Ó dà. Ẹyẹ tó bá fi ara wé igún. Ẹ̀yìn àrò ni yóò sùn. Kí ló fà á tí ẹyẹ tó bá fi ara wé igún yóò fi sùn ẹ̀yìn àrò? Nítorí wípé igún kì í ṣe ẹgbẹ́ ẹyẹkẹ́yẹ. Wá ṣeré. Bá ń parẹ́. Nítorí 250 ti lọ nìyẹn. Ó kù 100 nítorí a kì í pagún, a kì í jẹgún, à ń fi kún bọrí. Kò séèyàn tó fẹ́ ṣe nǹkan kan fún gún. Ẹyẹ tó jẹ́ pé wọ́n ń jẹ kó wá máa fara wé gún kò náà ló máa fò lọ síbi táwọn èèyàn ti máa pa. Ṣé akọ ẹ̀yìn àrò lásù má fara wé mi ìhun. 100 ló kù fún yín bẹ́yẹn. Ó yá, kí ni ìbéèrè tẹ́ mú? Ẹ jẹ́ n wò. Igba lé ní 12. Kí ni. Ẹ̀yin náà lẹ máa sọ. Misconception ní Yorùbá. Àìgbọ́ra ẹni yé. Rárá, misunderstanding nìyẹn. Àìgbọ́. That's all. No. Àmì your no. Àmì your no. Ó ṣe ọmọ ìyá mi. Ó ṣe ọmọ ìyá mi. Misconception, àṣìrò, bá mi yọ. Àṣìrò. Síbẹ̀ ti yọ tẹ́lẹ̀. Ayọ̀ no láyọ̀. Àṣìrò, nǹkan téèyàn ṣìrò ni misconception. Ó dá ìbéèrè kelo? Ẹ jẹ́ n wò. 341. Ọdún lé ní ogójì. Òjìlélọ́ọ̀ọ́dúnrún lé kan. Òjìlélọ́ọ̀ọ́dúnrún ni 340.
Òjìlélọ́ọ̀ọ́dúnrún lé kan. Kí ni ìtumọ̀ àkànlò èdè yìí? Tó bá léèyàn. Pọ̀. Pò. Pò tó bò. Pò tó bọ́ ẹnu. Ṣé rí ọ lábẹ́? Pò tó bò ẹnu. Pò tó bò ẹnu. Kéèyàn ṣẹnu róbótó. Ẹ ní sùúrù. Dúró. Kéèyàn ṣu ẹnu. Kó ṣe báyìí. Ẹ ní sùúrù. Kéèyàn ṣẹnu báyìí àbí? Kéèyàn mẹ́nu mọ́. Kéèyàn mẹ́nu mọ́. Bá ń parẹ́. Ìdàkejì ẹ̀ ni kéèyàn máa ṣàròyé lásán, kókò máa pariwo, kókò máa blab, kókò ń po tó bu ẹnu ni, kò sí nǹkan tó máa ṣe. Ìbéèrè kù méjì. Ẹ jẹ́ wò. 351. Kí ni 350? Kí ni 360? Ọdún lé ní àádọ́fà. Àádọ́fà ni 120. Ṣé rí 320 ní okòólélọ́ọ̀ọ́dúnrún. 340 òjìlélọ́ọ̀ọ́dúnrún. 40 yẹn túmọ̀ sí 20 360 ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún. 20 Ẹ wá yọ 9 kúrò nínú 360. Ọdún mélòó ló lé? Ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún. Kò ń ṣe ọ̀tá o. Ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún. Dín ní 9. Parí òwe yìí. Omi kì í wọ́n títí. Ká má rí òun fi wẹ̀. Ká má rí òun bù wẹ̀. Ká má rí òun bù mu. Gbá mi yọ. Omi kì í wọ́n títí kí balùwẹ̀ má rí bù mu. Kò sí bómi ṣe máa wọ́n títí wàá ṣáà wẹ̀. Omi kì í wọ́n títí kí balùwẹ̀ má rí bù mu. A máa ń lò pé kò sí bó ṣe lè lo títí màá rí bá ti ṣe. Nítorí àwọn àgbà ní omi kì í wọ́n títí kí balùwẹ̀ má rí bù mu. Ìbéèrè tó gbẹ̀yìn 205. 160. Ẹ jẹ́ kí wo tó jáde látọkàn. Ọkàn mi ṣàfẹ́rí ẹ̀. Ṣé mi? Rárá. Ọkàn lè ṣàfẹ́rí. Ó di àkọ́kọ́. Ọkàn balẹ̀. Ọkàn èèyàn lè balẹ̀. Ọkàn mi balẹ̀. Ó di méjì. Ó kù 5. Ṣé 8 la sọ? 8. Ó kù 6. Ẹ̀sùn tọ́. Pé ẹ̀sùn tọ́ yẹ ẹ́. Máa fún yín níwèé. Ẹ ṣé. Ó kù 6. Màá dẹ̀ tó bá yín fi ọ̀rọ̀ kan sí. Èèyàn lè fọkàn sí nǹkan. Ìfọkàntán. Ó kù 4. Kí ni kéèyàn fọkàn sí nǹkan?
Ní kíni? Kíni kéèyàn fọkàn sí nǹkan? Kéèyàn gbọ́kàn lé nǹkan náà ni. Ó kù mẹ́ta. Èèyàn lè gbọ́kàn lé nǹkan. Èèyàn lè fọkàn sí nǹkan. To put your heart to something. Ni kéèyàn fọkàn sí nǹkan. Bẹ́ẹ̀ni. Kéèyàn gbọ́kàn lé nǹkan. To rely. Ó dáa. To rely on something or someone is to gbọ́kàn lé nǹkan yẹn. Ó yá, ó kù mẹ́ta àbí? Èèyàn lè. Ọkàn mi dàrú. Ọkàn yín dàrú. Ìgbọ́kànsókè. Èèyàn lè kọ́kàn sókè. Ìkọ́kàn sókè. Kọ́kàn èèyàn wà lókè. Agitation. Kí ló wá kọ́kàn ẹ sókè báyìí? Ọ̀rọ̀ mi náà ni. Ṣé ọkàn yín wà lókè? Lẹ jókòó rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ tẹ wọ aṣọ funfun, aṣọ àlà. Ó kù méjì. Ìfẹ́ra ẹni dọ́kàn. Ìfẹ́ra ẹni dọ́kàn. Ó kẹyọ kan. Ìfẹ́ra ẹni dọ́kàn. Mo ti fi sí. Mo ti fi sí. Nǹkan tí èmi ni mo fún yín fọkàn sí nǹkan. Ẹ jẹ́ n bá yín fi sí. Èèyàn lè lọ́kàn. Ó lè lọ́kàn. Ó dáa. Ẹ ṣe dáadáa o. Ẹ̀yin àti tẹ máa ń kí ló dé? Ìbéèrè tó gbẹ̀yìn lélẹ́yìí àbí? Ẹ jẹ́ n wò. 205. Kí ni 205 ní Yorùbá? Àrùnlénígba. Àrùnlénígba. Kí wá ní empowerment ní Yorùbá? Kí ni empowerment? Ó ga ọ. Ẹ mọ̀. Ẹ ní sùúrù o. Kéèyàn fani lọ. Kó fani lọ. Kó fani lọ́wọ́ sókè. To lift someone up. Rárá. Kí wá ní empowerment? Ẹ ní sùúrù. Ẹ̀ẹ̀kan lẹ nílò láti sọ̀rọ̀ sí. Ìdánilókòwò. Establishing someone. Bámiyọ́. Ìrónilágbára. Ẹ ti gbọ́ rí? Tó ní kí n tó gùn jù wá o. Ìrónilágbára yìí. Ẹ pẹ̀lẹ́, ṣe ti rí sí. Èló lẹ jẹ báyìí? Èló lẹ jẹ? Wọ́n fẹ́ gbé nǹkan tó fẹ́ fún yín wá ni o. Ẹgbẹ̀rún. Ẹgbẹ̀rún. Ẹgbẹ̀rún kí ni? Ẹgbẹ̀rún lọ́gbọ̀n. Ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n. Lọ́nà ọgbọ̀n. Ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n lẹ jẹ. Mo sọ fún yín pé mo máa fún yín níwèé yìí. Ìyẹn jẹ́ àkọ́kọ́. Ẹ ṣé. Ìwé òwe ni. Òwe ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ló wà ńbẹ̀. Tú sí Gẹ̀ẹ́sì àti ìgbà tẹ́ lè lò. Ìyẹn ìkíní. A tún máa fún yín ní ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n lẹ jẹ. Ó dáa. Ẹ jẹ́ bá mi gbé ẹ̀bùn wọn wá o, bóyá wọn ò dẹ̀ fẹ́ fún yín lẹ́bùn lénìí. Màá gbà kó tó lọ. Ẹ bá àbí ẹ fẹ́ fi yá wa? Rárá. Kí ló dé? Kò sí. Jọba mi. Ó yá. Eléyìí ẹ máa fi kọ̀ọ̀kan. Ó dáa. Eléyìí ṣé wọ́n ti fún yín lélẹ̀? Rárá. Kẹ́ máa fi mu mi. Ẹ ṣé. Eléyìí aṣọ ni kẹ́ máa wọ̀. Gbogbo ẹ̀ kó síbí.
ẹ ṣé. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó tún fún wa ní oore ọ̀fẹ́ láti ṣètò lẹ́ni o. Tí ẹ bá fẹ́ kópa ní orí ètò yìí àbí ẹ fẹ́ gbọ́wọ́ wa, ẹ fẹ́ ṣèrànwọ́ fún wa láti lè jẹ́ ká máa tẹ̀síwájú nínú ètò yìí, ẹ jọ̀ọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó ń hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi ń wò wá ní sáà yìí. Ní agbára Ọlọ́run a máa tún ríra ní ètò tó ń bọ̀. Ó dàbọ̀. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, máa sẹ́yìn bóńbí. Kamari, mama sẹ́yìn bó. Kamari, máa sẹ́yìn bóńbí. Kamari, mama sẹ́yìn bó. Máa sọ̀yìn bó, má ṣe sọ̀yìn bó. Kálejò máa lo èdè mi ni ó sọ. Máa sọ̀yìn